àṣẹ pàdé èèyàn bàbá alágbára ẹ lọ kó wá yìí o lọ́yìn wọn pé wúrọ̀ ní wàá mi níwà alágbára ẹ lọ mú máa gbé sáwà lulẹ̀ máa gbé sáwà sí fún kàwọn gbé sáwà lẹ́yìn ọkọ̀ àwọn ṣé nǹkan méjì ló máa gbé wá nǹkan fún ṣáàmà gọ́ọ̀nà bí kan kọ́ gọ́ọ̀nà jàre kàlẹ́kàlẹ́ máa bọ̀ ní ibi tí àwọn ṣeré àtàrí ọ̀gbọ̀n láwọn ilé ogun ọmọ sọ fún wọn ní ti pé mo sọ fún ọdún tó wà ní pé ẹgbẹ́ ìgbà yẹn jẹ́ àwọn ìlànà ẹ̀mí àwọn àtúpà tó lẹ́yìn ọjà ẹ̀jẹ̀ ìgbà ọdún kan alájí Alábí Pasuma ìgbà ọdún kan ọba ńlá gbóngbì bẹ́ẹ̀ ni bí máa jẹ́ ní kan ààrẹ dùn Happy birthday to Ogawa. Happy birthday to Ogawa. Long life and prosperity. Ọgbọ́dún ọdún. àwọn kan wà ní nílò ayé aláàdáṣe lọ́wọ́ tó ṣe pàtí ìfàṣẹ nígbà ẹni tí ó wà lọ́jọ́ ìfọlọ́dún ọ̀rọ̀ ṣe tó bá wà organize pàtí island gẹ̀ẹ́ta ó wà lọ́nà gbogbo sí ìbọ̀ṣẹ̀ wọn láti wájà káńtì kẹ́ni tí ó gbogbo ọkọ̀ lọ́dà fún ọgbẹ́ni wọn nínú àdúgbò ọ́fíìsì náà láti wá ní àbára yọ ní ẹgbẹ́ ṣéwù ṣéwù wọ́n wá bí wọ́n á dá ìwọ àwọn ọ̀dà àṣẹ fine boy yọ ọ̀pọ̀ ìwọ ìkọ̀ fún ìjà alájí ẹgbẹ́ ọ̀pọ̀ fún mọ́ nkọ́sà Wọ́n fàlàjì láṣọ mi ò wọ́n gbọ́ fún ìjà aṣọ tí ọ̀gá ńlá rèé. pàṣẹlélẹ̀ Ṣéwù. àwọ̀ lórí ẹ̀rù. Thank you. God bless you. Wọ́n lè tíṣà kí ló dé. Mi mo lẹ́yìn tí ló fẹ́ wò ó àwọn ará pé ọmọ pé tí mo tẹ̀ ẹ́ kí n tún kọ́ láti mo ń jẹun ẹgbẹ́. Fúnma ilé aláyọ̀ gbogbo aláwọ̀ ọ̀pọ̀ káwá ṣe báyìí àwa celebrate an icon ẹni tó jẹ́ pé lẹ́ni tó máa sọ̀rọ̀ Fuji music industry throughout the world tí ẹ bá ti dárúkọ wọn sí incomplete. Fúnma gbogbo aláwọ̀ pé wọ́n ti pé 55 àdúgbòlọ́dọ̀ náà ẹ kí a tó ṣe anything at all because àfẹ́ waste time wọn ọ̀nà wa wọ́n wà ní rí àzà wọ́n ọ̀nà wa wọ́n ṣe wá sí alájí àlàkà wọn ṣe fún wa ní àdúrà ṣókè. Sallallahu alaihi wasallam. adúpẹ́ lọ́wọ́ tó jẹ́ kí irú ọjọ́ ìní kó wá sí ayé Ọlọ́run ṣe so ìdímọ̀ sí di méjì a lè fi gbéra ta fi wá síbí náà lórí pé olólùfẹ́ wa mẹ́tọ̀ wa ìmọ̀ wa àwa ọ̀rẹ́ wa ló ń ṣe ọjọ́ bí ọlẹ́ni tó bá bóníire yọ lórí ti ẹ̀ náà wà dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹgbẹ́ olóyìn pé irú èmi ìlú wá sáyé
ọdún ayọ̀ ní a máa ṣe lára wa ṣe. Àmín ya Allah. Àmín ṣàṣẹ tí gbogbo nǹkan tó ní kálukú bá ti ń dáwọ́lé ó máa yọrí sí i. Àní wàrà wa ti ayọ̀ pẹ̀lú ìdúró ní ẹnu bàtà bá ti ń pàdé láti máa pàdé. Ọlọ́run bá túbọ̀ tún ṣàgbéga fún gbogbo wa lọ́la láúlá wà. Alákọ̀ọ́tà. Fàtíà. Bismillahirrahmanirrahim. Alhamdulillahi rabbil alamin. Arrahmanirrahim. Maliki yawmiddin. Iyyaka na'budu wa iyyaka nasta'in. Ihdinas siratal mustaqim. Siratal ladzina an'amta 'alaihim ghayril maghdubi 'alaihim waladdallin. Àmín. Fuman ìyá aláyọ̀ náà àjà ẹni pẹ́rọ. Àmín ya Allah. Fuman Yes. ilé aláyọ̀ ilé wọn pé ẹ̀mí ṣàdúrà lójú pẹ́pẹ́ sí máa ṣe nílẹ̀ ògbó yìí kó má wọ orí. Àmín o. Àmín Ọlọ́run. Àmín. Ògbó yìí kó má wọ orí. Àmín. Bí Ọlọ́run ṣe fi ìfẹ́ Pasuma sí gbogbo aráyé lọ́rùn ní lọ́kàn tẹ́tù Pasuma náà ó wá rí àwọn àpò downgrade wa Ọlọ́run nípa downgrade. Wọ́n á fi sínú àdúrà pé alájà ìyàwó ànọ́dún wọ́n fojú sí pé ní agbá Ọlọ́run ilé máa sí wọn. Láwọ́lá wọ́lá kò wá tàà. Àfikún ẹ̀dà àdúgbò. Ó dábẹ́. Now, àwọn tí àwọn àyíbà yìí, a jẹ́ ọmọ ẹgbẹ́ onífújì ní Lagos State. Àwa celebrate ọ̀gá wa. Ọ̀gá ńlá onífújì. Ọ̀rẹ́ mi, àìbátẹ̀jọ́ ọ̀rẹ́ mi olówó, ìfọ́ ọ̀rẹ́ mi sí ọ̀rẹ́ mi olówó. Ẹgbẹ́ bẹ̀kọ̀ láti mú àti rẹ̀ ọ̀gá wa ṣá láwá celebrate wọ́n ṣe 55 years. Àní òkú nígbà wá sí pé àwọn celebrate náà kò sọ̀rọ̀ inú wá dùn láti wá sí òǹdẹ̀t. Wọ́n máa ṣáà láti ṣe introduction àwọn ẹ̀sìpéyà. Now, èmi orúkọ mi ni ẹyọ tí ó dégbà méjì àwọn àǹtà tí mo jẹ́ gómìnà onífújì ní Lagos State fún máa orúkọ mi ni sọ̀kí àpòsíṣẹ́ ìkókó askari tó ń kọ́ èmi ní fọ́tí bá ń kọ́ ọmọ sáà. Fúnmà ilé aláyọ̀. Orúkọ mi ni Bọ́lájí Àkànwò ọmọjọ Igbo, second deputy governor Lagos State. Fúnmà ilé aláyọ̀. Orúkọ tèmi ni ambassador Yinka Ìdòwú Latif Alágbádá, Lagos State Secretary. Fuman ilé aláyọ̀. Orúkọ tèmi ni Princess Akayeda Atakoro, Lagos State Treasurer. Small body. Fuman. Ilé aláyọ̀. Orúkọ tèmi ni Mufta Akànwò ẹni Sàmúfù, Financial Secretary Lagos State. Fuman orúkọ tèmi Adékúnlé Yàndá Làbáìkà welfare men fún Lagos State. Fuman ilé aláyọ̀. Orúkọ tèmi ni Tósìn Ẹnìwà, female welfare fún Lagos State. Orúkọ tèmi ni Wàsíù Àkàndé Fàdákà, Organizing Secretary Lagos State. Fuman orúkọ tèmi ni Nanda láti àwọ̀ oníwàṣọ ẹ̀ṣẹ̀. Sá? Fún wọn bí ẹ bá ti gbé fún wọn. Fún wọn náà ni Fuman ilé aláyọ̀. Orúkọ ti tèmi ní Alájà Wùsílẹ̀ àti Àríkẹ́ tí gbogbo yín mọ̀ sí Alájà àgbà láti mú ṣe é sí.
ilé aláyọ̀ orúkọ tèmi ní Hakeem Adisa ìṣọ̀pẹ́ machinery one Fuman chairman ṣe sọ. Fuman ilé aláyọ̀ orúkọ tèmi ní Adéníyòkè chairman Alimọ̀ṣọ́. Fuman ilé aláyọ̀ orúkọ tèmi ní Muritala Olúgbòde vice chairman Ajégúnlẹ̀. Fuman ilé aláyọ̀ orúkọ tèmi ní Aliu Dábọ̀ ọmọ Ìgbò tó ń kọ fújì chairman Kòsọ̀fẹ́zò. Fuman ilé aláyọ̀ orúkọ tèmi ní President Abidin Abẹ́fẹ́ Fuman chairman Jẹ́rọ̀mí Ìfẹ́lódùn. Fuman ilé aláyọ̀ orúkọ tèmi ní Nàrẹ́dò Dúdú Ẹgbóni chairman Ìkòròdú West Local Government. Fuman ilé aláyọ̀ orúkọ mi ní Senala Fuman chairman Ìkòròdú. Chairman Ilé aláyọ̀ orúkọ tèmi ní Waheed Ayinde ọkọ wọn secretary general secretary chairman forum. Ilé aláyọ̀ orúkọ tèmi ní Alao Tunduma Fuman chairman Barabe. Orúkọ tèmi ní Síkírù Lẹ́mọ̀ òun ìgbésẹ̀ ọmọ bíṣà Gbọ́lá ẹgbọ́n Task force wada. Task force sọ̀rọ̀. Orúkọ tèmi ní Murtala Lawasi Fuman ní chairman wọn chairman task force òun tún lò. Lawasi náà yóò wá bí. Fuman ilé aláyọ̀ ká ṣe wà níbàlẹ̀ ìlọ̀gbé oníkálukú kí aláyé fún wa ní $200 million kò dàbí pé ká ṣàmọ̀ pé àwa kí wọn so àyè afọ́tò pẹ̀lú ní ẹyọ ọ̀kan láti ti yàtọ̀ sọ̀tọ̀ lẹ́ẹ̀ọ̀kan wà lọ jókòó ẹ̀ jẹjọ so tí àyè ìjọba wà àyà àdé pẹ̀sẹ̀ntì kábàá pẹ̀sẹ̀ntì àjẹsẹ̀gbẹ̀ àfọwọ́lẹ̀ náà ṣiṣẹ́ ní pé wọ́n ọ̀nà wà wà ní iṣẹ́ ìjọ Fuman ẹ̀yìn ojú sí ayé Ọ̀gáṣẹ́ lọ Ọ̀gáṣẹ́ àìlá Fuman ilé aláyọ̀ lẹ́rí ẹgbẹ́ wa yìí normally àwọn èèyàn fi bẹ́ẹ̀ recognize them kò dàbí mímọ̀ àwọn ẹgbẹ́ mi bẹ́ẹ̀ individually no recognize Fuji musicians gbogbo wa ará àdúgbò mi mọ̀ mi ará ilé mi mọ̀ mi ará ẹ̀kọ́ mọ̀ mi ìgbẹ̀jà mọ̀ mi kíní kan mọ̀ mi nǹkan tí èmi pẹ̀lú ọ̀gá wọn sọ every time ni pé we need to push this Fuman ọgbọ̀n as in Fuman ayé ẹgbẹ́ ìgbọ̀kan bọ́dì ẹjọ́ yẹn cameraman bá ẹgbẹ́ nǹkan lórí ẹgbẹ́ nǹkan lórí ẹ ti ń block àwọn ẹgbẹ́ àwọn sorry ẹgbẹ́ nǹkan wà lára No, okay. Only better your camera. Professional name. Only better see my mama. Yeah, professional name. What's your papa to? Individual ni àwọn èèyàn mọ ní Fuji. Wow, make big. Well, now the Fuji, I last one. Like more, I pick up our Fuji.
chairman secretary nìkan everybody tó wà nínú oyè kan tó wà nínú executive ni wọ́n jẹ́ chairman ní sóòlù láwọn tó wà ní executive gbogbo nínú Fuman because they were jẹ́ executive bíi ṣífù female welfare gbogbo ẹ̀rọ làwọn deputy governor deputy chairman second deputy treasurer of general secretary gbogbo wọn ló jẹ́ chairman ní sóòlù ọdún fún wọn ní oyè ní esco ní state káwọn sọ pé òkè ẹ ṣe meeting pẹ̀lú àwọn ọmọ ilé chairman ní sóòlù ládùúgbò yìí ọ̀pọ̀ rárá ẹ bá fẹ́ ṣe meeting pé wọn ọ̀ṣọ́ ilé chairman ọgbọ́n fẹ́ wà ní dáadáa káwọn yìí 50 wọn ọ̀ṣọ́ pé wọ́n fẹ́ wá tó chairman àpò chairman wà jẹ́ àwọn ọlọ́tẹ̀ bá fẹ́ chairman wò ní ìgbà ní kò sí wọ́n tó ń pa iṣẹ́ ìjọba pé kò sí respect wọ́n tó fọ́ṣẹ́ ìgbọ̀gbọ̀ nìyẹn láti mú agbẹ̀rún láti bẹ̀rẹ̀ àfẹ́ láti tọ́ wọ́n tó fọ́ṣẹ́ ìgbọ̀gbọ̀ pé ẹ̀kọ́ ọ̀gẹ́ ń bà ìwọ kọ́ṣẹ́ lábẹ́ ẹ̀wọ̀n obìnrin lẹ́yìn ìwọ̀n sákàrà kọ́lé lẹ́yìn ìdẹ́gbẹ̀ ó tọ́ ìgbọ́n kọ́ olómẹgbẹ́ ẹ̀sọ́ olómẹgbẹ́ olóṣèlú lọ́tọ̀ ọjọ́ wà náà tó fọ́ iṣẹ́ dágbé respect máa wà bẹ́ẹ̀ báwọn ní jùjú ṣe ń fún àwọn respect pẹ̀lú dada ẹ̀ náà pé 15 ní chairman ní ìpẹ́ lókùjọ chairman ní oní 40 chairman ní gbẹ̀tù oní 30 chairman ní Ajégúnlẹ̀ oní 10 Badagry oṣù ìfọ̀pọ̀ àtúntò òkú adáta ọkọ̀ onífújì pọ̀ everybody tó kọ fún Germany ọ̀fi àwọn ọgbọ́n abẹ́rẹ́ tó bí abí kéré orí gbogbo sọ àti Lagos state o àwọn tó bí 10,000 nínú 10,000 yẹn àpò mísìlì wà tẹ́gbẹ́ a lè rí gbogbo àwọn tó jẹ́ staff ọkọ̀ fújì bóyá náà tó 50 ó dàbẹ̀ àwọn tó ń kọ fújì tó yẹ pé ó kọ táwọn èèyàn mọ̀ àti bẹ́ẹ̀ tẹ́lẹ̀ kúṣẹ̀ bẹ́ẹ̀ táwọn èèyàn tó wà ń ta bẹ́ẹ̀ wà ń sìn tí máa náwó yín fún lọ́dún ìkòkò ní fújì wọn ló máa lọ́kọ̀ bí àṣẹ tí ń bá sílẹ̀ kò ní gbọ́ gẹ́gẹ́ ọ̀tún tẹ́lẹ̀ ọba tẹ́lẹ̀ gẹ́tẹ̀lé atakoro sí àbí gẹ́tẹ̀lé wọn lókè ẹ̀yà kàdé ọ̀rọ̀ gọ́ọ̀mù àwọn ọ̀dọ́ Sanwó-Olú wọn á Sanwó-Olú pé ẹ̀ẹ́dọ́ tó tó ní ọmọlẹ́ àìdá náà wọn jẹ́ ojú ní wọn ní kéètì ó ṣe máa fún wọn ní recognition pé Paso introduce wọn ó ṣe máa fún wọn ní recognition pé Paso introduce wọn without Paso introduce wọn dáhùn wọn náà mọ fún ara rẹ ní orúkọ ẹ ò dé lẹ́nu mi báwo la ṣe wá fẹ́ gbé orúkọ fún máa yẹn lábẹ́ gbogbo lọ báwọn tó gbé lọ máa fi mọ̀ pé bàbá wa débẹ̀ àwọn tó ga tó jẹ́ káwọn yẹn náà rè bàbá yẹn lórí sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀ wá ń sìn látọ̀dọ̀ deputy governor tó fún wa láyé ìjọba ká wá àwọn ẹ̀mẹ́ láàbí márùn-ún náà wáyé school lálọ́ àmọ́ ìjọba sọ̀rọ̀ àtàwá délẹ̀ abẹ́rẹ́ bá house of assembly speaker abẹ́rẹ́ kí committee fún ma wá àwọn bíi 10 lọ tabadé máa ràn án àmọ́ ìjọba sọ̀rọ̀ àlẹ́ ọ̀kan tó máa mú wa tabadé máa lọ bẹ́ẹ̀ agbọ́dọ̀ mú non Facebook artist ibẹ̀ lọ́dún accept wa wọ́n sábà mú non Facebook artist délẹ̀ báyìí tí bá ló máa kọ́ bá sọ̀rọ̀ àgbẹ̀ pé ọ̀gá ọ̀sẹ̀ ara mi olè ìjọ̀rọ̀ bọ̀ kí bá ló máa kọ́ bá sọ̀rọ̀ ọ̀gá ọ̀sẹ̀ lé àwọn fún alápọ̀ ìmẹ́tì wọn ní káwálé ní Tuesday wọ́n ti jáde wọ́n lápọ̀ ìmẹ́tì mi wọ́n pẹ́ àwọn ọmọ ti tó yìí náà lè bọ̀ tí ó bá rí màláìka tó rí wàsá ìdàbọ̀ rí àtàwẹ́wẹ́ olóṣùpá orí Pasuma orí kiri òun fún alimakira tọ́ìlì ẹ̀kọ́ níbàjẹ́ náà aláyé kí ló wà bọ̀bẹ̀ sọ́jà àwọn wà lè àwọn pẹ̀lú àwọn ọ̀dọ́rẹ́ mùsùlùmí ti lọ sí ọmọdé kò dé wọn láti máa ṣe kú kẹ tó máa fi mọ́rọ̀ yẹn dọ́dọ̀ ọ̀gá tọ́gà wà mímọ̀ pé àwọn olóró tó ní kan wá wọ́n ti wá ń ta ọ̀
tó rí no face ní má ṣe lè push ẹgbẹ́ yìí lọ bá wọn ní pé káwọn tó jẹ́ no face ní wọ́n fún wa ní support without support àwọn tó jẹ́ no face nínú iṣẹ́ yìí fún ma ẹgbẹ́ yìí wọ́n push forward. Ìkọ́lé máa ń bá aṣọ ìgbà lára yára bá mẹ́ lọ kọ̀ọ̀kan tó bá mọ̀ pé ó jẹ́ ibi tó jẹ́ ìpínlẹ̀ bá àdìkúrá àdìkú tó bá ìdá mẹ́lẹ̀ pé àmẹ́lọ tó gọ́ọ̀nà àwọn abẹ́lẹ̀ tó sùkúta gbogbo ayé lọ sùkúta dẹ̀ máa ń nínú yẹn tó bá yàn bí márùn káwọn lọ́sọ̀rọ̀ gọ́ọ̀nà sanwó lọ ní káà márùn lọ àwọn tó kà máa gbóògbé àwọn olè lọ àwọn ọmọdé gọ́ọ̀nà náà ó ti gbà pé iṣẹ́ tó ń ṣe lọ́fẹ́ lọ pé wọn mú dá no wọ́n ti wà ní báyìí kan múra kò gbé ẹ̀. Àwọn gómìnà sọ orí lọ́la ọbẹ̀ rí fún máa wọ́n ní kí fún máa wọ́n fún alápọ̀lẹ̀ àwọn ayọ̀ ẹ́sìkò àwọn ayọ̀ àbí márùn bí àdìgbòrà lọ ẹ̀ka márùn lọ ọ̀yà tó ti kọ̀ bóyá kẹ́tẹ́ kọ̀ yà ẹ̀rí márùn. So àwọn tó kú máa wò pé so àwọn òní lọ àwọn ọ̀gá ti dàbí sí wàhálà méjì ẹgbẹ́ fún máa tó kọ́ ẹ máa dáṣẹ kan yín bẹ́ẹ̀ lè máa ọ̀dọ̀ gómìnà kò dẹ̀ nígbà ẹgbẹ́ kóra lọ wọn níjà wọlé mẹ́tàlítì tàbọ̀ gbúdọ̀ nínú ìyẹn pé ọ̀dọ̀ gómìnà ló ń lọ lẹ́nu náà márùn-ún ìlọ tó bá dọ̀dọ̀ spíkà lọ́la wọ́n máa wọn márùn-ún míì kò lọ pé dáwọn márùn-ún tó lọ̀dọ̀ gómìnà yìí lọ́nà wọn tó lọ̀dọ̀ spíkà ìyẹn kan ni pé ẹgbẹ́ ti ń gbẹgbẹ́ rú fúnra wọn nígbà tó bá máa wọn márùn-ún kan lọ́dọ̀ gómìnà yìí ẹgbẹ́ àwọn sí márùn-ún yẹn náà wọ́n tún lọ̀dọ̀ spíkà àwọn tó ń di iṣu ẹtí fi sẹ́tímẹ́ǹtì sí àwọn ọkùnrin kan náà lẹ́gbẹ́ nìyẹn àbàgbọ́ àlejò àǹfààní ẹgbẹ́ náà wọn fi ṣe ọ̀pọ̀ bẹ́ẹ̀ tó bá ti bá àwọn márùn-ún ìlọ lẹ́nu tó lọ gọ́ọ̀nà táwọn tó lọ lọ spíkà lọ́la àwọn márùn-ún yìí wọ́n bẹ̀rẹ̀ ṣàmà àmú wọn lọ lẹ́fí wọn ti máa tẹ̀lé ẹgbẹ́ tó lè sí mú sí nínú the first thing ìyẹn fó lórí láti ṣe bẹ́ẹ̀ but first thing ta máa kọ́ ni pé ìwòsàn ta fẹ́ ní fáwọn márùn-ún tó kọ́ lọ ẹ̀ báwo la ẹ̀kọ́ fẹ́ rí ẹsẹ̀ ìwòsàn dáa tó kù àfẹ́ ní báwọn márùn-ún tó kọ́ lọ ẹ̀ bó ṣe máa dáwọn ẹ̀ náà máa mú lọ tọ́ mímì lọ ó ti bá yẹ pé ó ṣe bẹ̀rẹ̀ nìkan náà máa lọ láyé ìwọ́n tẹ́kọ́ lọ mí náà kó tó já àwọn ẹ̀ náà mú lọ kó tó sọ̀rọ̀ bẹ́ẹ̀ wọ́n sọ pé àìgbà fúnra wa ló fa ìṣègbè yìí ọjọ́ ìpápá accept fún wa pé àwọn ẹni ẹni olórí wa àwọn ẹni ẹni kékeré kan àwọn ẹni ẹni láyọ̀ síbẹ̀ àwọn ẹni ẹni láyọ̀ sípò wọ́n tó bá dé kọ́tẹ́ ní trust lókè àwọn ta ẹlòmíràn ní trust pé táàbà lọ́gọ̀ tó bá dé tó bá náà sọ̀wọ́ ọmọ tó ní wọn náà pa. Àwọn báwọn la lọ bàbá ajá ní àlọ́dọ́ gómìnà lọ́sọ̀ fún wa tún mi tó wà ti pè náà tó sẹ́gbẹ̀ pé aláti mú gbogbo ọmọ ẹ̀yẹ kú bẹ́ẹ̀ ó wà lẹ́rí ọ̀dà gan ọdún pátá bá wà látọ̀ iṣẹ́ nìyẹn ìyẹn ló dín kó dájú láti sìn áfíríkà fúnla ẹ̀kọ́ ti pẹ́ gan wọ́n jẹ́ sìn àìbẹ́ ìrẹsẹ̀ gbogbo ní mo mọ̀ wọ́n ti pẹ́ gan individually gan àwọn ojú ara wa ọmọ àtọ́kọ́ nínú ẹgbẹ́ individually àwọn ojú ara pé kí o ṣẹlẹ̀ pàṣípà ọ̀yà ìgbéra àlọ́wà ẹni ọwà àdájọ́ ọkùnrin àwọn ìgbàgbọ́ ẹjọ́ ọkùnrin bẹ̀ ọmọ alfa olóyè ẹjọ́ ọkùnrin ọmọ ọ̀nà àwọn ọmọ àmọ́ àmọ́ra sí pàṣẹ ọmọ pé ọmọ ọ̀sán àìrò ọ̀rọ̀ lónìí gbogbo jẹ́ máa sọ tí máa sọ gba àwọn ẹ̀mọ́ bá máa ń kíra mi ìlú ń tọ́ ní àpá fans they will always be fans fans bẹ́ẹ̀ sọ fún ẹ pé road to the ọdún jọ ẹgbẹ́ wa ní ìwọ ló bá fúra ẹ sọ́kọ̀ tọ̀ sí ẹ̀yà ọlọ́rẹ̀ ìgbàlá ajé àgbẹ̀sí fans máa sọ fún ẹ pé àwọn ọjọ́ ń bọ̀ yìí ni wọ́n rà kẹsẹ̀ tí wọ́n rà kẹsẹ̀ tọ̀ tó dà àwọn ìwọ ló wà mẹ́sìn ju àwọn ọmọ lọ máa ṣe láì wọ́n lé mo fi kọ́ láì mo fi kọ́ nígbà kan wọ́n máa tọ̀ ẹ̀ máa bọ́lẹ̀ ní mọ́tò ebi ni mi ń drive gbogbo ayé ẹ máa bọ́lẹ̀ tí máa yẹ òun drive mọ́tò tí mo ṣe ní ẹ̀sìn tí wọn kò ṣẹlẹ̀ lẹ́sìn máa ṣòkò ní mọ́tò rẹ̀ lẹ́yìn tó bá ṣẹlẹ̀ sí driver tí mọ́tò bá bàjẹ́ everybody máa bọ́lẹ̀ wọ́n máa wọ mọ́tò náà máa wọ mọ́tò a máa ń rìn ní títì tí mọ́tò bá bàjẹ́ káwọn yẹn máa di kọ̀dọ́tọ̀ wọn fún olóyè bá a mú wa láti máa dá mọ́tò mi dúró ní wà nìyẹn ó lọ nílé mọ́tò ẹ̀wọ̀n ni wọ́n tún mọ́tò ẹ̀ ṣe
every time ọmọ tó mọ́tò ṣe ọmọ tó mẹkáníkì àwọn àtúnṣe mẹkáníkì ẹ̀ gbé àgbé ẹ̀ máa ṣiṣẹ́ mẹkáníkì ẹ̀ lọ́gbọ̀n ẹ̀ gbé ẹ̀ mẹkáníkì mọ́tò ẹ̀ bá máa ṣiṣẹ́ lá máa bẹ̀rẹ̀ tí mọ́tò ẹ̀ ṣe wà máa gbé ẹ̀ máa ṣiṣẹ́ dáadáa àwọn òpó kí wọ́n á di ọtí pa ẹ̀rọ àgọ́lọ́ náà gàwọ̀ wọ́n bá kan ní láyé bàbá wa ṣe é ládùúgbò wa wọ́n lọ wọ́n pé àwọn dà sọ̀tàbá tó wá jọ rí táwọn náà rí gbọ́ náà rí ní ìsìnkú ní pẹ́pẹ́ ẹ̀jọ̀ bàbá kan náà ilẹ̀kùn táwọn lè ṣe tó lè ṣí wa so ìlú àwọn máa wù ṣùgbọ́n ilẹ̀kùn tí báwọn lè ṣe tó lè ṣí wa ọ̀rẹ́ máa ń wù ẹ̀ mọ̀ àjọ wà ilẹ̀kùn fún ọ̀rẹ́ tó máa dé bẹ́ẹ̀ tó wá dé bẹ́ẹ̀ máa ṣílẹ̀kùn fẹ́ kọ̀kọ́ tó wọlé mo ń ṣe fọ́ọ̀tì ọlọ́run ní gbogbo ibẹ̀ tó tọ́ máa pẹ̀lú pípẹ́ bá láti máa débi kan ọmọ ẹ̀ ọjà ẹ̀ka lọ́dọ̀ Tinubu sí káàkiri ilẹ̀ bọ́dí lọ ṣé wọ́n ní sílẹ̀kùn bá lajì ọdọ̀ orí mi wọ́n máa rí mi lọ kí mi náà wà ó wọ́n máa kọ́ pásítà lajì ní káàkiri lọ́rọ̀ yìí olóyè náà àti ìwọ ìjókòó náà àtọ́lé ìbá ní àkíló lásù yálọ lọ́sí bá ní kò jókòó lórí ìbá kọ́ máa ń dùn ọ̀dọ́ bí tẹ̀lé òun if not olóyè náà wà ní kò lọ wọn ní kò jókòó náà olóyè ló lè garanti mi pé bá bọ̀dá jọ lọ bá Tinubu lókè so tàmáti mọ̀ kó tó lè pẹgbẹ́ ìdúró ní ìgbà kọ́ mọ̀ ká ní trust nínú ra wa ká lè gbà pẹ́yàn kan ní lọ́lọ́run fi ṣe olórí wa tó ń tukọ̀ ẹgbẹ́ tó ń ṣe àwọn bí táyì máa dé pọ̀ kò sá láti yọ ọkọ mi ẹgbẹ́ yìí o wọ́n láti kọ́ Fúnma àwọn èèyàn kì í mọ̀ pé ẹgbẹ́ kan wà tó jẹ fún mi ẹ̀rọ kó mọ̀ ṣe àwọn individually tó ń kọrin làwọn èèyàn mọ̀ lórí fújì wọ́n mọ̀ ìyá àdúgbò yìí pé ó kọrin wọ́n mọ̀ ìyá àdúgbò yìí pé ó kọrin wọ́n mọ̀ ìyá àdúgbò yìí bọ̀yà ẹgbẹ́ ń kọ́ ẹgbẹ́ lẹ́yìn láti wà ẹgbẹ́ tó ń jẹ́ ẹgbẹ́ strong nìyẹn ẹgbẹ́ láti wà ẹgbẹ́ bá ti wà kẹ́kẹ́ nìkan ní wá bá gbẹ mọ́ tán ok ẹ̀ka ọ̀gá wa fún alákọ̀ọ́ ní suspension ló gbogbo lọ́pọ̀ rẹ̀ bí àtàkùn ló ṣe ẹ̀mí ẹgbẹ́ ọ̀gá wa fún suspension 6 months gbogbo lọ́pọ̀ rẹ̀ sọ alákọ̀ọ́ ìmọ̀ àwẹ́ ẹ̀mú wẹ̀lẹ̀ rí ọwọ́ wẹ̀lẹ̀ máa lọ pé ọ̀rẹ́ aláìwà tó fẹ́ mú ó lè ká gbà fọ́gà ẹ̀ náà tí wọ́n ṣe ní kọ̀m̀pútà fìlẹ̀ àwọn ní fóònù nìyẹn tó bá jẹ́ mọ́ wọ́n máa ní kọ́ tí ṣọ́ọ̀bù ẹni àwọn ní fúnmà àwọn máà wọ́n ṣe bẹ́ẹ̀ tó bá ti ṣe kíní kan wọ́n ní kọ́ lọ kó dẹ́ẹ̀dì ẹni wọ́n gbé ẹgbẹ́ bẹ́ẹ̀ yẹn wọ́n máa ní kọ́ lọ gbé dẹ́ẹ̀dì ẹni wọ́n ní kíní kan ṣe kíní kan níbì kan àwọn ẹgbẹ́ kan wà nìkan tó bá ti ṣe dáadáa bí àwọn fọkànáísà wọn wà nìkan ti kọ́ gbẹ́ǹjì ò wá ò sanwó ẹgbẹ́ ò wà ní ẹgbẹ́ ọ̀rẹ́ ẹnìtì ò ṣe kéde kan ọ̀dà ń ṣe fọkànáísà ò pa owó títí bọ̀ ní ẹgbẹ́ fún wa ní ìlànà àti màtà fún àmì táwọn gbé kó bá wà ṣó kó bá ọlọ́ tí ó sì sùn ṣé kí náà gbórúkọ ẹ̀ ò ní sọ fún àrẹ́dà pé ìwọ́n bá ní kọ́ mi mú jí o ẹ̀rọ bá mi mẹ́gbẹ́ yìí ìyàwó tó wà ń bẹ̀ pọ̀ mọ́ táwọn àfáàndé pẹ̀lú àyà tó wà ń bẹ̀ pọ̀ because Gucci nǹkan ayé ni tó white fún àti wọn kì í rí táyà ń bẹ̀ orin generally gbogbo sẹ́yìn ẹ̀ ló rí táyà wọn kì í rí táyà ń lò ó ló máa ń bọ̀ṣọ́ lọ́rùn ewúrẹ́ olórin obìnrin táyà tó bá rí táyà àwọn fáǹsì wọn tó gbé wọn padà oṣù ìbáwọn òbí òde oṣù ìbáwọn kan ní abẹ́ òun ò lè lọ wọn kì í rí táyà nínú iṣẹ́ òbí gbogbo orin ìbámẹ́tì orin music wọn kì í rí táyà ń lò wọ́n tó bá lọ àwọn tó jẹ́ fáǹsì tẹ̀tọ́ ọkọ̀ ẹ̀jẹ̀ rẹ̀ tí wọ́n bí ọmọ wọn bá fẹ́ ṣe wẹ́ẹ́dì àbí wọn fẹ́ ṣe wọ́n á fẹ́ fẹ́ẹ́ bẹ̀rẹ̀ lè kọ́ ẹjọ́ máa pé àwọn lórí ẹ̀bẹ́ àkọ́wá jókòó bá ti dàgbà jókòó kó kọ́ gbàjẹ́ kí ọmọ àwọn olóyè tẹ̀ kó sókò báyìí kó máa kọ́ ó pè mí àwọn àti wọn àbẹ̀ àwọn kan náà dáhùn òbí padà wọ́n dáhùn sọ̀rọ̀ padà pé wọ́n ti kọ́ rí tara bá wọn ṣe mọ́ra wọ́n dáhùn padà wọn kì í rí tara ní ìṣẹ́ wọn gbogbo sẹ́nà tó lè táyà ó lè fi 35 years kó ṣe police àbí ní ìrọ̀gbọ̀gbọ̀ secretariat 35 years kó ní kọ̀ọ̀kan nìkan years ló ṣe àgbà máa ní confident gratitude kó lọ sí ní kó lọ ṣe wọn rí táyà ní ìṣẹ́ tí wà iṣẹ́ ìlànà tá à ń ṣe àti láti fi ṣe ẹ̀rọ bá àwọn èèyàn tó mọ̀ ó ní rí táyà náà ní wọ́n tó máa ń kọ́ tó ṣe ń lè ìjọba àkọ́ ìlọ́ àwọn èèyàn tó mọ̀ lẹ̀ máa ń dín ìtàtì látọ̀dọ̀ tèmi ń sè ẹgbẹ́ mi lè sọ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ká bá láti gbà pé àwọn ọ̀rọ̀ nínú ẹ̀fọn àgbẹ̀ àwọn àbáyá ìṣẹ̀ṣẹ̀
speaker Lagos State Babasa àwọn àmà lọ ó lọ introduce Fuman sóhun náà speaker Lagos State Babasa ló ń lò ọ̀dà àbí márùn-ún nínú ẹgbẹ́ àgbègbè mẹ́ta àgbègbè kakọ́ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ èyí táwọn ọ̀gá tó wà lókè náà bàbá àwọn tó jẹ́ ẹsẹ̀ tó wà náà táwọn náà bá lè ṣe àwọn náà ṣe ọ̀dọ́ fún mi ẹgbẹ́ yìí nìyẹn mo díẹ̀ dé mi lè ṣe mo ṣe náà pé bẹ́ẹ̀ president wà náà sọ ọ̀rọ̀ bọ̀kọ̀ àbíká ọ̀rọ̀ bọ̀ ṣáàdò ìwọ̀n lè ṣe gbà ẹ̀ ṣe ní ìṣe náà àwọn ọ̀gá wa táwọn abẹ́rẹ́ sí náà àti tí mo lè ṣe ní wọ́n á lè dìbò ní ẹ̀ka so àwọn ṣe àwọn àkọwà àwọn ọ̀gá ìwọ̀n lè ṣe ó sì lè ṣe ẹ̀ṣọ́ bẹ̀rẹ̀ ní wọ́n ṣe wọ́n lè ṣe ọdún náà máa ẹjọ́ bá ẹni tí tábà máa ẹ́ ẹjọ́ bọ̀dá ẹ̀rọ tó kù sọ gbogbo ẹgbẹ́ tó kù sẹ́gbẹ̀ ẹgbẹ́ tí ìjọba ẹ̀wọ̀ wájú sẹ́gbẹ̀ ayé àyàká lọ. ọlọ́ṣẹ́ mọ́tò ní so ọ̀gá lè máa bẹ̀ ká ṣe ni pé ká ní sùúrù ká mọ̀ báyìí máa ní má ba orúkọ kíní kan mọ́ orúkọ ọmọ ẹni tí wọ́n ṣe ọjọ́ ọmọ ẹni tí wọ́n ṣe fújì èrè ọ̀dọ́ bíbọ̀ ní máa ní dábàá dẹ̀ ti lè fún ní support ní káńtà wà ní kẹta lè ṣe láti ìpamọ́ra àǹgọ̀ support táwọn ọba lè ṣe fún ẹgbẹ́ onífújì ní Lagos State táwọn àǹkó orúkọ táwọn àǹkó Lagos State ìkọ́lá àti ẹgbẹ́ àgbẹ̀ ọmọ Kwara ní ọmọ ẹ̀kọ́ ìkọ́lá àgbẹ̀ ìkọ́lá lọ́wọ́ expensive ìjọba nínú gbogbo state. àwọn ìmọ̀ kan sì ni wọ́n ti gbàgbé wọn bá yín ní ìjọra. Ok. àgbẹ̀ ọjà tí wọ́n ṣe nígbà yẹn kí ló wá ṣe ọ̀dọ̀ àwọn ọ́fíìsì mo ní mi ò ṣe kí ní mi ò fi nílẹ̀ ká má sọ̀rọ̀ ní káyà sọ̀rọ̀ bẹ́ẹ̀ ṣe ń gbó sí wa náà ó wà bá a dé sí i àbí kẹ́ sọ̀rọ̀ lé ní pé ìgbésẹ̀ bá lè ṣe fún wa kájọ nígbàgbọ́ náà ká trust ara wa lẹ́yìn tí kò pọ̀ trust ẹ̀gbọ́n ni mò ń dì mú ọ̀rọ̀ sí káfẹ́ mú wa àbáyé tọ́ka fẹ́ wáyé lọ́wọ́ sí káfẹ́ lọ iná tí tàbá lọ táwọn máa ń bẹ̀rẹ̀ náà mẹ́fà tàbí lọ táwọn tó kù máa gbàgbọ́ pé everybody máa gbà wọ́n máa gbà láwọn tó láyé ní kó gbà náà wọ́n tó máa wọ̀n mí náà lọ ọba yìí náà ti máa ṣe mẹ́tò fún mi fẹ́ wọ́n ti máa kọ́ lọ́dọ̀ sí kálẹ̀ ní tàbá láyé ilẹ̀ tó wá lórí ọ̀dọ̀ rẹ́bù padà tó lọ ẹ̀bá wọn mi lọ ọlọ́ ọ̀dọ̀ àwọn ọ̀rọ̀ mẹ́mẹ́lò mi lọ wọ́n ti polúkọ ẹ̀dá àti máa tọ̀ pọ̀ pé àgbà àti ọba ẹ̀ lè ṣe ẹ̀rù ní gbogbo ẹ̀rọ lè máa tọ̀. ṣé ọ̀gá wa ọ̀tọ́ mi kan tí àwọn òpè wa ṣe gbà ètò táwa rí ìgbà ó ju ìgbà wa ṣe lọ tí ẹlòmínú ọmọ àbílí bóyá mo ti wá bá ní mo ti sọ̀rọ̀ sí ilé ìwà yìí tún ṣe pé tó bá ti wá sọ́dọ̀ yìí pé níta máa ń sọ náà kò ju ẹ lọ àgbà má bì pé ẹnu wọn náà fi sọ fún mi sí pé níta máa ń sọ píọ́lì ju bí ẹgbẹ́ ìjọ tó máa lọ síwájú ìyá mi dúpẹ́ lọ́wọ́ ọlọ́run àti ètò ilé náà rú lọ ọjọ́ bọ́gà lọ ọ̀gá ṣe láwọn tó fún ọ̀nà àbáwọ̀ ní àbùsí náà mo ti gbé dẹ́bùtì fún ma ọ̀gá wa tí a bá ra nǹkan tó wọ́t 1 million Amanda fún ma ilé aláyọ̀ tí a bá ra nǹkan tó a bá ra nǹkan ní wọ́n bí alákòrò ọ̀rí yìí ẹ̀wọ̀n tó lọ wà tí a bá ra nǹkan fún ipò ẹgbẹ́ kí ní àti ẹgbẹ́ ṣáà
tí abára kan wọ́n mi lọ fún ẹ tó bẹ́ẹ̀ ẹ jù bẹ́ẹ̀ lọ bí ọwọ́ ikú ṣe mú ẹ bá manage frame àdẹ̀mọ̀ ìpínlágbọ́ ọlọ́run ní wo ìyọdún tó ń bọ̀ bóyá mọ́ bẹ̀rẹ̀ wà ní Fuman ní aláyọ̀. Ẹ̀wọ̀n làwọn ṣe báyìí káà sẹ́ẹ̀tì kan àwọn gbé pẹ̀lú ilé báyìí báyìí mọ ìyá mi káwá dé báyìí ẹ bá gbé tóbi ìlú àwọn sẹ́ẹ̀tì kan wà pa àwọn fọ́sọ̀ sẹ́ẹ̀tì ẹ̀kọ́ tí ìyá mi mẹ́fà kọ́ àwọn fọ́sọ̀ ẹ̀kọ́ tí mẹ́fà àbí mẹ́fà kọ́ báyìí ni mo rí wọn ni. Àtàkóró. Bàbá bí ga. Ta ló ń ya mọ́tò kọ̀ọ̀kan? Àwọn olè máa mọ́tò gírábàdà. Àwọn náà ń ṣe gbogbo iṣẹ́ yẹn. Ìdòwú ṣòfin ti ẹ̀ dí wọn lójú. Nice. Okay. Another set. Wow. Yeah, what? You shall not do it. Another set. Àwọn ayẹyẹ ọkàn nígbà ilé ọ̀ṣẹ́ pẹ̀lú fúrẹ́dù ẹ máa gbé fún màá mọ́ Ọ̀nà gbé gbogbo ẹ̀rọ. tí a ń gbìmọ̀ yá. Gọ́fúnà àti pírẹ́sidẹ́ǹtì ẹgbẹ́ fọ́tò yìí. Ohun ìmọ̀ àwọn ọmọ àti pẹpẹrú ẹ̀ ni àti pẹpẹrú ẹ̀ lọ́wọ́ ẹ̀ àwọn mi àti pẹpẹrú ẹ̀ ni àti fi pẹpẹ ẹ̀kọ́ Ẹni bàbá bà. àwọn ìyá olùkú láì sí lọ́yà kó sílẹ̀ alẹ́ rẹ̀ lọ́ mi. Àwọn ọmọ yẹn sí Ọmọ ọmọ ni wọ́n. Ó tẹ̀lé wa. ṣé mọ̀ máa ń bí Ẹ ti bá àyà. Àwọn congratulations. Ẹlẹ́yọ̀kọ̀ọ̀kan. Bóyá kọ́kọ́ máa yẹ lẹ́yọ̀kọ̀ọ̀kan. Ẹ fà mí. ṣé wọ́n lè dìbò làbíjà.